ọ̀rọ̀ ipò aṣòfin di wàhálà láàrin àwọn àgbààgbà APC. Akeredolu bínú sí wọn gidigidi. Gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu ti fa ìbínú yọ lórí ìgbésẹ̀ tó ń lọ lọ́wọ́ láti yan àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tuntun l'Àbújá. Gómìnà ọ̀hún nínú àtẹ̀jáde kan tí òun fúnra rẹ̀ fi síta lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2023 tá a wà yìí ṣàpèjúwe ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́ ọ̀hún bí èyí tó kún fún ìwà ìṣòdodo, ojúsàájú àti ẹlẹ́yàmẹ̀yà. Èyí làwọn ọ̀rọ̀ tí arákùnrin sọ, èyí tó fi sọ̀kò ọ̀rọ̀ sí gbogbo àwọn tó wà nídìí ètò náà. Ó ní pẹ̀lú ẹ̀dùn ọkàn àti bí ẹni di ẹrù wíwúwo léni lórí ni mo fi ń ka àwọn ìròyìn kan tí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ All Progressives Congress APC fi síta lórí yíyan àwọn adarí tuntun fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá. Yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó kún inú àtẹ̀jáde wọn ọ̀hún fọ́fọ́fọ́, àwọn ohun tó wà nínú àtẹ̀jáde yìí fi èròǹgbà àti ìfẹ́ inú àwọn tí wọ́n pe ara wọn ní aṣáájú ẹgbẹ́ APC hàn pé ṣe ni wọ́n ń gbé ìgbésẹ̀ láti mọ̀ọ́mọ̀ há ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ́ gádígádí bí odi Jẹ́ríkò kí àwọn péréte sì wá gbé ara wọn kalẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ apàṣẹwàá nílé ìjọba Aso Rock. Kí ni ọ̀bọ fi ṣorí tí náà kí ò ṣe? Bá a ṣe bí ẹrú náà lásàbí ọmọ, tàbí báwo ni wọn yóò ṣe pín méjì nínú ipò adarí mẹ́rin sí ẹkùn ìwọ̀ oòrùn àríwá nìkan nígbà tí ẹkùn àárín gbùngbùn àríwá kò rí ohunkóhun pẹ̀lú bí wọ́n ṣe fi gbogbo ara ṣiṣẹ́ tó lásìkò ètò ìdìbò tó kọjá. Ìwà ọ̀dájú àti ìmọ̀tara-ẹni nìkan ló jẹ́ láti fọwọ́rọ́ àwọn èèyàn ẹkùn ìlà oòrùn àríwá sẹ́yìn nínú pínpín ipò adarí ilé ìgbìmọ̀ aṣòfin, tàbí ṣé ẹ̀ṣẹ̀ ni tí àwọn náà bá jẹ àǹfààní ipò abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Nítorí náà ohun tí kò bójúmu rárá ni gbígba àwọn èèyàn kan láàyè kí wọ́n fi ìmọ̀tara-ẹni nìkan wọn pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ sí ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn hàn lórí ọ̀rọ̀ pínpín ipò adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Èyí léwu púpọ̀, bẹ́ẹ̀ ni ó sì lè ṣokùnfà fífi ìpìlẹ̀ ìwà ìṣòdodo, àìfọkàntán ara ẹni àti ìdẹkùn lélẹ̀ nínú ẹgbẹ́ wa. Ìbá wù mí púpọ̀ tí àwọn èèyàn agbègbè Òkè Ọya bá lè kó àkóyawọ́ lórí ìgbésẹ̀ yìí kí wọ́n sì gbìyànjú láti ṣètò tí kò ní ní ojúsàájú nínú, pàápàá lórí ọ̀rọ̀ àtìyàn adarí fún àwọn aṣòfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Síwájú sí i, ìwà ìmoore àti àìkánisí ló jẹ́ fáwọn aṣáájú ẹgbẹ́ láti kó iyán àwọn gómìnà ẹgbẹ́ ìtẹ̀síwájú kéré nígbà tí wọ́n bá ń ṣe àpérò lórí ọ̀nà àti pín ipò adarí gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ ní ìpínlẹ̀ kó wa wọn. Ohun tí kò tọ̀nà ni bí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ṣe sáré gbé ìgbésẹ̀ nígbà tí àwọn gómìnà kò tí ì fẹnukò lórí ẹni tí wọ́n fẹ́ pa ẹnu pọ̀ yàn. Ó yà ní lẹ́nu pé àwọn ìgbìmọ̀ ọ̀hún kò tún bìkítà láti bá àwọn tí wọ́n ń du ipò abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni wọn kò sọ fún wọn rárá kí wọ́n tó sáré yan ẹni tí wọ́n ní àwọn fà kalẹ̀. Mò ń fi àsìkò yìí gbé òṣùbà káre fáwọn aṣòfin tí wọ́n ń díje fún ipò abẹnugan fún ìfẹ́ ńlá tí wọ́n ní sí ẹgbẹ́ wa àti bí wọ́n ṣe fi ìgboyà tako ìgbésẹ̀ náà, èyí tí àwọn kan ń gbé láti fọwọ́rọ́ àwọn èèyàn ẹkùn kan sẹ́yìn. Mo fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú, kẹ́ ẹ sì ja ìjà náà dé ibi tó ní àpẹẹrẹ, nítorí ìwà ìṣòdodo àti ìyànjẹ yìí kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ wa. Gbágbáágbá lèmi wà lẹ́yìn yín nínú títako àbá náà. Àrọwà mi lórí ọ̀rọ̀ yìí sí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ ni pé kí wọ́n tẹ̀lé ipa ọ̀nà òtítọ́ àti àìṣègbè, nítorí ohun tí mo gbọ́ ni pé ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ti gbà wọ́n nímọ̀ràn lórí ìgbésẹ̀ náà tó sì ti tọ́ wọn sọ́nà bí wọ́n ṣe lè pín ohun gbogbo ní dọ́gbadọ́gba. Fún àǹfààní àti ìṣọ̀kan ẹgbẹ́ wa, mo gba àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá nímọ̀ràn kí wọ́n tètè pe gbogbo àwọn aláṣẹ ẹgbẹ́ sí ìpàdé níbi tí wọn yóò ti fìmọ̀ ṣọ̀kan lórí ọ̀nà tí ẹgbẹ́ APC yóò ṣe tún fẹsẹ̀ múlẹ̀ sí i. Èmi ni agbẹjọ́rò àgbà arákùnrin Olúwarótìmí Akérédolú, gómìnà ìpínlẹ̀ Ondo àti alága ẹgbẹ́ àwọn gómìnà ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Báyìí ni arákùnrin Olúwarótìmí Akérédolú sọ. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.